ẹ̀kú ọ̀la ń bẹ̀ wọ́n o àsìkò bójú ọjọ́ ṣe rí ọ̀rọ̀ kan tí ń gbé mi lọ́kàn ni mo ní kí n wí fún gbogbo wa kájọ fi ṣàṣàrò ká bàa lè kọ́gbọ́n. Ní ọjọ́ 5 oṣù kẹsàn-án ọdún 2017 mo gbé rédíò mi sí Fresh 105.9 FM kí n bá lè gbọ́rọ̀ kí n sì lè kọ́gbọ́n nínú ètò tí wọ́n pè ní Let's Talk About It àjọrò eléyìí tí Yínká Ayéfẹ́lẹ́ àti Ẹniìtàn Olúṣẹ́gun Bámidélé EOB tí wọ́n jọ ń tukọ̀ rẹ̀. Lọ́jọ́ náà wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Adésínà Jagunmádé tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Page 1, the undisputable research idol. Ní Yínká Ayéfẹ́lẹ́ wá bíi pé ẹ sọ pé ẹ ti ṣe àwọn iṣẹ́ kan sẹ́yìn nígbà náà tẹ́ ẹ mọ́ mú jíngù lọ sékòó tí ẹ ti ṣe àwọn iṣẹ́ náà ní àṣedànù. Ìgbà tí Page 1 ó dáhùn ó ní bẹ́ẹ̀ ni àṣedànù gidi ni àwọn iṣẹ́ ọ̀hún. Ó wá ní ṣùgbọ́n kì í ṣe àṣedànù bẹ́ẹ̀ o nítorí pé ní gbogbo ìgbà náà kòtò àṣedànù òun ni èèyàn ń dí. Ó ní èèyàn ó máa ṣe nǹkan tó jẹ́ pé kò ní yọrí sókè yóò máa ṣe akitiyan yóò máa ṣe làálàá bẹ́ẹ̀ ayé ò ní rí pa tó nítọ̀hún kó. Ó ní kí èèyàn má fà sẹ́yìn kó má wulẹ̀ kúrò lọ́nà ògo. Ó ní gbogbo ìgbà náà kòtò àṣedànù là ń dì tá a bá fà sẹ́yìn tá a yéé gbìyànjú lọ́jọ́ kan kòtò àṣedànù òkun tó jẹ́ gbogbo ohun tá a bá wá dà sórí ẹ̀ ayé ò wá rí i ní gbangba kedere. Ìgbà náà ló wá dé ìgbà náà lọ́lá dé ìgbà náà lòkìkí ó kàn kárí ayé. Wòmí ọ̀rẹ́ mi iṣẹ́ tó wà lẹ́nu rẹ̀ ní ìsìn tó dàbí wípé ayé ò rí ọ ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó dàbí wípé kò sọ́nà ńbẹ̀. Wòmí máa tiraka máa gbìyànjú lọ́jọ́ kan àní lọ́jọ́ kan sẹ́ ayé ó rí i nítorí kòtò àṣedànù rẹ yóò tó kún tí yòókù ó wá hàn dáadáa sí gbangba. Ronú sí i dáadáa o.